smiling and suffering country, Nigeria. Suffering and smiling country, Nigeria. Insurgencies terrorize the northern parts. Kidnapping storms the wind of eastern parts. Ritualists propagate in southern parts, Nigeria. Where are we heading to? We are yet to know. Where are we heading to? We are yet to know, Nigeria. 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 Má jẹ́ ká ṣẹ̀ sí láyé, Olúọ̀run. Má jẹ́ ká tàràkà, Olúọ̀run. Olúwa tó dá wa, a ké pè ọ́ ní kọ̀kọ̀. Ní ẹ̀wù yé wa gbọ́, má jẹ́ kórílẹ̀-èdè Nàìjíríà yìí dáṣálẹ̀ o. Má jẹ́ kó dàrú láyé.